gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday December 1 ọdún 2025 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí, bẹ́ẹ̀ lẹ̀ sì ní fi gba lẹ́tà bànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20. Múdù yín lè rí bákan tẹ bá jí lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ẹ kàn ní láti rí dájú pé ẹ fètò sí owó níná yín, ẹ gbọ́dọ̀ náwó láláì ní ìṣirò rárá o. Ẹ rí dájú pé ẹ kọ́ bá tí ń ṣọ́wó náà lè ní kẹ́ máa nánú àpà kẹ́ má bàa kábàámọ̀ rẹ̀. Ó ṣeéṣe káwọn kan pọ̀ láyìíká yín tẹ fẹ́ náwó lé lórí, responsibility lè wà lórí yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ jẹ́ kó ṣàkóbá fún dé yín lọ́jọ́ tòní o. Ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní láyé iṣẹ́, kó má bàa jẹ́ kí iṣẹ́ kúnṣẹ́ fún yín láwọn ọjọ́ tá ń wò lọ́ọ̀kan yìí. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ sì ṣe nǹkan yín létò ètò lè ní dára. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ tí aago 5 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 21 lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ máa ṣe ìró yìí bóyá látàrí àwọn kan tẹ́tí ń rò bóyá kíkiní ti ṣe fún mi tó dàbí ìgbà pé kò tí bọ́ sí, tàbí àwọn kan tẹ́tí ń ṣiṣẹ́ lé lórí tó dàbí ìgbà pé kò tẹ̀ tí bọ́ sójú ọwọ́ ẹ̀ rárá. Lẹ́ni kẹ́ mú sùúrù lókè sí ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Àwọn ọjọ́ tá ń wò lọ́ọ̀kan yìí àwọn ọjọ́ àṣeyọrí ló máa jẹ́ fún yín láṣẹ Ọlọ́run ọba. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun kí ẹ sì ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ túbọ̀ máa ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Ẹ rí dájú pé báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, àwọn tó jẹ́ olólùfẹ́ yín, àwọn tó jẹ́ àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ àtàwọn kọ́sítọ́mà yín, ẹ fọ̀yàyà bá wọn ṣe lọ́jọ́ tòní yẹn á bí oore fún yín. Kí ẹ mọ̀ dájú pé àyíká yín máa wà lively dáadáa lọ́jọ́ tòní. Gbogbo akitiyan tẹ̀sí tí ń ṣe láti jọ́ pípẹ́ gbogbo ẹ máa padà rí bí ẹ ṣe ń fẹ́ lénìí o. Lénìí kò dára kẹta ṣe jù bóńkóhun. Ẹ ṣe nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún kẹsì tẹpá mọ́ṣẹ́ lénìí dára. Light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ṣẹ́jú lọ́sàn sí aago 1 kọjá 30 ṣẹ́jú lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lénìí ẹ kíyèsára. Ẹ má ta ọjà yín ní àwìn, ẹ sì má yáyàn lówó rárá lénìí o, kẹ́ má bàa regret ẹ o. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fọgbọ́n handle owó dáadáa lọ́jọ́ tòní, tàbí àwọn kan tó ṣe pé ó ṣe kókó fún yín pàápàá láàyè iṣẹ́, kẹ́ má experience shortage. Lénìí kẹ́ rí dájú pé ẹ fètò sí nǹkan yín kọjọ́ tòní lè dára. Lénìí kò dára kẹta ṣe jù bóńkóhun, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kò sì dára kẹ́ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá lénìí o. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ṣẹ́jú lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ìrìn àjò lè bíire fún yín lọ́jọ́ tòní o. Tí opportunity ìrìn àjò bá wáyé lọ́jọ́ tòní ẹ lè lọ, kò sí wàhálà. Opportunity lè wáyé láti ibikíbi, ibi tẹ́ ẹ̀rọ kan àti ibi tẹ́ ẹ̀rọ kan lénìí. Ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó ń jọmọ́ iṣẹ́ yín pátápátá. Ẹ focus gbogbo attention yín lórí iṣẹ́ yín o. Kẹ́ rí dájú pé àwọn opportunity tó bá wọlé kẹ́ grab ẹ̀. Èyíkéyìí tẹ́ bá fetí kọ́ kẹ́ jàǹfààní ẹ̀. Èyíkéyìí tó bá gbé wá síwájú yín kẹ́ jàǹfààní ẹ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì wà determine dára. Lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní lè jọ́jọ́ yìí pò padà ọ̀tún fún gbèsè ayé yín o. Ẹ rí dájú pé gbogbo nǹkan tó jọmọ́ ìwà tí ó tọ́ tàbí èròǹgbà tí ó tọ́ tó lè ṣàkóbá fún ìpòpadà ọ̀tún yẹn, ẹ rí dájú pé ẹ jìnnà sí pátápátá. Ẹ rí dájú pé ẹ ronú kẹ́ sì guide ara yín, kẹ́ tọ́ra yín sọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Kẹ́ rí dájú pé ẹ wà positive dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń wojú Ọlọ́run fún ọmọ bíbí, àṣálẹ́ òní dára láti fi sun ọrùn ọmọ tówó ṣeéṣe kí tẹ̀tẹ̀ yín jẹ́ kẹ́ dúpẹ́ fọ́lọ́run bá yín. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ lo àkókò àti ìgbà àṣálẹ́ òní pẹ̀lú olólùfẹ́ yín, ẹ wà positive, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ṣẹ́jú lọ́sàn sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23
ó ṣeé ṣe kí misunderstanding wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní o, bóyá látàrí àwọn kankan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí látàrí ọ̀rọ̀ owó. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ yín náà lẹ́fi yanjú gbogbo ẹ o. Tẹ́ bá mú sùúrù lò lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí issue náà kó fẹ́ ṣàkóbá fọ́jọ́ tòní fún yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣòun kóhun rẹ̀ sì jìnnà sí ìbínú pátá. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:30 láàárọ̀ sí aago 12:30 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ẹ máa rán àǹfààní rẹpẹtẹ lọ́tún lósì, ṣùgbọ́n ó ṣeé ṣe kí nǹkan kún lọ́rùn yín tẹ́fẹ́ mójútó, tàbí kó ṣe pé kó fẹ́ rẹra díẹ̀ látara stress tẹ́ ti ń go through látijọ́ mẹ́ta. Ẹ rí dájú pé ẹ fètò sí gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe. Ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ àti ìlera ara yín lọ́jọ́ tòní. Ẹ má ṣiṣẹ́ kárakára ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún ìlera ara. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ sì rí dájú pé ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:30 láàárọ̀ sí aago 10:30 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ẹ rí dájú pé wà ní ìdùnnú látàrí pọ̀jù oríire lọ́jọ́ tòní jẹ́ o. Àǹfààní máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ìtẹ́bá dáwọ́lé arí bí ẹ ṣe ń fẹ́, tó sì ṣeé ṣe kíre owó wọlé láti bí tẹ́ ẹ̀rọ kan àti bí tẹ́ ẹ̀rọ kan lọ́jọ́ tòní. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín tó jẹ́ kíre ọjọ́ tòní wáyé. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo plan yín kí ẹ wá pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpè ilé ẹ̀rọ̀kọ̀ Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí nǹkan pọ̀ lọ́rùn yín tẹ́fẹ́ mójútó. Àwọn tó súnmọ́ yín bóyá bíi màlẹ́bí ó ṣeé ṣe kí wọ́n nílò wọn lọ́wọ́ yín, bóyá látàrí ti owó lọ́jọ́ tòní tẹ́ bá wà kàpépù ẹ ṣe fún wọn. Ṣùgbọ́n tágbára yín ò bá gbé má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ó ṣeé ṣe káwọn nǹkan tẹ́fẹ́ mójútó nílé kó fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní tó lè fẹ́ bí kí ẹ máa ṣe ròyìnbó yìí. Ẹ rí dájú pé ẹ ní ìgbàgbọ́ kí ìgbàgbọ́ yín dúró ṣinṣin. Ìtẹ́sì fi máa dẹ́fẹ́ máa ronú nípa rẹ̀. Ẹ wulẹ̀ wá solution ló dára. Ẹ má jẹ ẹ má fàfàfà pẹ̀lú yàn. Ẹ mọ́kàn balẹ̀ lénìí kẹ́ gbà láfíà láàyè kẹ́ sì rí dájú pé fìgboyà mójútó ohunkóhun. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3:30 lọ́sàn jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọ̀rọ̀ sísọ yín ló máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Ọ̀rọ̀ yín máa wà very effective lénìí. Ẹ rí dájú pé ẹ fọ̀rọ̀ sísọ yẹn fi béèrè nǹkan kíkan tí ẹ bá ń fẹ́. Ẹ lè fi bẹ́ẹ̀ lọ́hùn, ẹ sì lè fi béèrè nǹkan kíkan láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bóyá kó increase salary yín ni, bóyá kó fún yín promotion ni, bẹ́ẹ̀ sì lẹ lè fi polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn yín lọ́wọ́ ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú lénìí. Ẹ free mind yín kí ẹ wà positive. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Àwọn nǹkan rere àrọ̀gbà yín ká púpọ̀ o. Ẹ lọ́pọlọ pípẹ́ yín lọ́jọ́ tòní àti creativity yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ púpọ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ sa ipá àtakitiyan láàyè iṣẹ́. Gbogbo ìsapá tẹ́ bá ṣe lọ́jọ́ tòní àwọn yín lọ́wọ́. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ rí dájú pé wà focus lórí ohunkóhun tó bá ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.